lọ́jọ́rùú etí ṣe ọjọ́ kọkànlá nínú oṣù kẹta ọdún 2026 ìyún the 11th of March 2026 ó ní àjálù míì ló mà tún jáwọ́ àárín àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ti ilẹ̀ Yorùbá àti àwọn òṣèré tíátà nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn èèkàn sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ òṣèré tíátà adẹ́rìn-ín-pòṣónú alàgbà Timothy Agboola tí gbogbo ayé mọ̀ sí Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù tí bàbá náà tó jáde láyé tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri ilẹ̀ Yorùbá ni wọ́n ń ṣe ìdárò tí wọ́n ń ṣe lédè lẹ́yìn alàgbà Timothy Agboola ìyún bàbá Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ni àkókò kọ lẹ́yìn ọmọkùnrin Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù tí bàbá náà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ó ti ń súnmọ́ 70 ọdún tó kí ilé ayé yìí pé ó dìgbà ó ṣe bẹ́ẹ̀ ni ló jẹ́ pé níṣe ni àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri ìpínlẹ̀ Èkó ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe ìdárò Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn ọ̀rọ̀ rere nípa ẹ̀ lórí ètò tó ní kálukú wọn ṣe lórí rédíò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé iléeṣẹ́ rédíò Fàájì FM tó wà lágbègbè Alágbàdo ní ìpínlẹ̀ Èkó ní Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù ló ti sábà ṣe ètò jù ní gbogbo ọjọ́ Àìkú tí í ṣe Sunday yàtọ̀ sí pé Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù ó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ó tún jẹ́ òṣèré tíátà tó ti fi ìgbà kan rí tó ti fi ṣe tíátà ṣùgbọ́n tó jẹ́ pé ní àsìkò kú ẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ló padà tẹra mọ́ tí kò fi bẹ́ẹ̀ ráyè ṣe iṣẹ́ tíátà dáadáa mọ́ ṣùgbọ́n látìgbà tí wọ́n ti kéde ikú olóyè Timothy Agboola ìyẹn bàbá Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù ìbéèrè táwọn èèyàn ń béèrè ni wípé kí ló ṣe bàbá náà nítorí pé àwọn ò gbọ́ pé ó ṣàìsàn tàbí nǹkan kan ṣe é ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ ìdílé bàbá náà wípé ó ti rẹ Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù láti bí ọdún tó kọjá ni a gbọ́ pé àìsàn ìtọ̀ ṣúgà tí olóyìnbó ń pè ní diabetes inú bá Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù jà àìsàn yìí ń sì ni wọ́n ní bàbá náà ló ti ń tọ́jú ṣùgbọ́n tí wọ́n ní àìsàn kò padà gba ìtọ́jú mọ́ tó sì padà rán bàbá náà lọ sí ọ̀run alákejì ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ọ̀pọ̀ èèyàn iná ń sọ̀rọ̀ nípa Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ èèyàn dáadáa àti oníwà ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló tún jẹ́ ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn Association of Nigeria Broadcaster tí wọ́n pè ní AMBROAD tó sì jẹ́ pé níṣe ni gbogbo ẹgbẹ́ AMBROAD ni wọ́n ń ṣe lédè lẹ́yìn Ẹ̀rẹ̀kẹ́ Ṣọ́ọ̀bù.